ọdún babaláyé ó yẹ kó sọpẹ́ bẹ́rẹ̀ bá dèrè alẹ́ ọmọdé ní ẹja ké sí bẹ́rẹ̀ bá dèrè àròyé ẹja fi ilẹ̀ fáwọ́kọ bíjọba dìde ọpẹ́ ọlárẹ̀wájú kọ́símù ní ẹ ké sí ọmọ bákàrẹ́ ó ti sọdún èyí náà kórìíjẹ òpẹ́ láyé ńlẹ́ aládò ọmọ àgà ọmọ olúkú mọ́gbé ọmọ ajá dúdú iléèdò tí ń gbó wẹ́lí kò lè bu níjẹ ọlárẹ̀wájú ọkọ̀ adéhùn mi o adára lẹ́wà bí ọ̀sìn ajífojoojúmọ́ dára bí ẹ̀gbin olórúkọ rẹ̀ ọlárẹ̀wájú lógo ránkì lónìí kí ọ ojú a máa rọ́dún ọdọọdún náà rórógbó ọdọọdún náà ráwùsà ọdọọdún náà rọmọbì lórí àtẹ ọdọọdún ní ká mọ́ ríra wa ìwọ lọmọ ẹ̀gbọ́n ọmọ lẹ́sàbí agbóògbò àkàlà ọmọ ìrìnjogún ọlá ọmọ olúgbọ́njọbí ládéjọbí ọmọ sílẹ̀kùn palẹ̀kùndé ọmọ hú lóróǹké ọmọ húwà lóróǹfọ́ ìwọ lọmọ àjọgbẹrú májọgbẹkọ ẹrú nísìnyí ẹ̀kọ́ kì í sí yàn ọdọọdún ní láǹso lógúnlógún ọdọọdún ní kànso lọ́gbọ̀nlọ́gbọ̀n òjòjò kì í ṣòwò kó má lè lọ́jà kòkòkò làrọ̀ tá lè ìgbọ̀dún ọdún kan ni.